Aláròyé máa wí o. Ọ̀rọ̀ ìdìbò Ẹdó ó lè lẹ́yìn fúnra yín, ẹ ò lè níjọba tó dáa. Àwọn tí wọ́n ń pera wọn lájìjàgbara, tí wọ́n ń sáré sókè sódò, tí wọ́n ń pariwo péjọba yìí ò dáa, tọ̀hún kò dáa. Àsìkò rèé táwọn pàápàá gbọ́dọ̀ ronú ara wọn wò. Bí bẹ́ẹ̀ kọ́, wọn ò máa gbára lugi lásán. Ìyà ó máa jẹ wọ́n detention. Kódà ìyà ó máa jẹ wọ́n gbòòrò nígbà táwọn olóṣèlú tí wọ́n ń ṣèjọba bá dọ́nà jíjẹ mímu mọ́ wọn, tí wọ́n ṣí wọn sí kolombo ayé. Ohun tó sì burú ni pé àwọn tí wọ́n ń torí ẹ̀jà yìí, àwọn aráàlú tí wọ́n ń torí ẹ̀ fa wàhálà kiri, yẹ̀yẹ́ ni wọ́n ó máa fi wọ́n ṣe. Èébú ni wọ́n ó sì máa bú wọn tó bá yá. Wọn ó láwọn ni wọ́n ń dá wàhálà sílẹ̀. Ìbò tí wọ́n dì nípínlẹ̀ Ẹdó kọjá yìí lẹ́yìn ó fi mọ̀ àtàwọn aráàlú kọ sáwọn ajìjàgbara àtàwọn tí wọ́n ń pariwo kiri péjọba yìí kò dáa. Afọ́jú mọ̀ péjọba yìí kò dáa. Kódà wèrè tó ń rìn títí mọ̀ péjọba yìí ò dáa. Ìyà tó wà lásìkò wọn yìí burú. Kò sì sẹ́ni tí kinní náà kàn. Ṣùgbọ́n ǹjẹ́ àwọn tí yà ń jẹ gan-an, àwọn tí wàhálà yìí ń kojú, ǹjẹ́ wọ́n mọ̀ péjọba yìí ò dáa? Tí wọ́n bá mọ̀ bẹ́ẹ̀, ǹjẹ́ wọ́n ti ẹ̀ gbìyànjú tàbí wọ́nà kankan láti yí ìjọba náà padà látọwọ́ ara wọn? Ẹgbẹ́ APC níbò rẹpẹtẹ ìpínlẹ̀ Ẹdó Sátidé tó kọjá yìí. Ìbò náà sì pọ̀ débi pé ìyanu ló jẹ́ fún gbogbo onílàákàyè gbogbo. Ìyanu bẹ̀ ni pé ìyẹn ní pẹ́gbẹ́ APC lè ní rúbò tó bẹ́ẹ̀ yẹn lásìkò tí ìnira ńlá wà fáwọn aráàlú báyìí, tí wọ́n sì mọ̀ pé ìjọba APC ló ń kónira náà bá wọn. Ǹjọ́ yẹ kí wọ́n dìbò fún APC rárá níbikíbi ní Nàìjíríà? Ṣùgbọ́n àwọn aráàlú fúnra wọn gbowó lọ́wọ́ àwọn olóṣèlú. Tí wọ́n bá sì ti gbowó tán, ohun táwọn yẹn bá ní kí wọ́n ṣe ni wọ́n máa ṣe. Wọ́n ní í ṣe làwọn olóṣèlú APC yí owó ńlá jáde. Owó náà sì pọ̀ débi pé afẹni tí ò bá yọjú ni ò ní gbà. Àmọ́ ńgbà náà ńkọ́, bí wọ́n bá yówó ńlá jáde, tí ò bá sẹ́ni tó gbà lọ́wọ́ wọn ńkọ́? Àbí tí wọ́n bá gbà, tí ò sẹ́ni tó torí owó tó gbà dìbò fún wọn, tó dìbò fẹ́ rí ọkàn rẹ̀ àtọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ̀. Nígbà tó jówó táwọn olóṣèlú yìí ná fún wọn yìí, owó tí wọ́n jí lọ́wọ́ wọn náà ni. Kì í ṣe pẹ́gbẹ́ PDP náà dá o, tàbí pé wọ́n bẹ́tà APC níbikíbi. Bí kìnìún dágbádá iná, támọ̀tẹ́kùn wẹ̀wọ̀ ẹ̀jẹ̀ kanlẹ̀, tó lógìnní ń gbórí àjàpítú. Ẹgbẹ́ apẹranjẹ kan náà ni gbogbo wọn. Ṣágo tó ń búgò ni. Omi kan náà wọ́n fi ṣẹ̀dá wọn. Olè ni wọ́n ní PDP. Olè burúkú sì ni wọ́n lé APC náà. Àmọ́ ohun tó lè máwọn olóṣèlú olè yí àtẹgbẹ́ wọn bẹ̀rù ni wọn kò ṣe lẹ́dọ̀ yìí. Bóyá PDP dáa tàbí kò dáa kọ́ lọ́rọ̀ yìí. Káwọn ará Ẹdó fìbò halẹ̀ mọ́ APC tó ń ṣèjọba ní Nàìjíríà. Tó bá jẹ́ bí wọ́n ti dìbò yìí, tí gbogbo olùjáde tí wọn ò dìbò fún APC, tó sì hàn sí gbogbo ayé pé bòbínú làwọn èèyàn náà dí. Ẹgbẹ́ òṣèlú náà àtàwọn tí wọ́n ń ṣèjọba wọn ó sáré pera wọn jọ. Wọn ó ronú. Nítorí léyìí yóò fi hàn wọ́n pé kò sí bí wọ́n ṣe lè wọlé lásìkò òbò tó ń bọ̀ ní 2027 bí wọn ò bá yé tó ìjọba tí wọ́n ṣe padà. Kára sì tó aráàlú pátá. Ó dìgbà táwọn èèyàn bá mọ̀ pàgbára wà lọ́wọ́ àwọn. Tí wọ́n bá mọ̀ pàgbára tó wà lọ́wọ́ àwọn ju tàwọn olóṣèlú ajẹlójú onílé wọ̀nyí lọ. Nígbà náà láyé àwọn pàápàá fúnra wọn yóò bẹ̀rẹ̀ sí í dáa. Tí wọ́n ò bọ̀ lọ́wọ́ àwọn olóṣèlú alọ́kólóhunkígbe yìí. Nítorí wọn ò máa bẹ̀rù pé báwọn bá ti ṣe ohun tí ò dáa, àwọn aráàlú ò fìbò láwọn lọ. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ láwọn ìlú tó lajú, tí wọ́n sì ti gòkè àgbà ńdi ọrọ̀ ajé àtètò òṣèlú wọn. Wọn kì í dìbò fún pé kẹ́gbẹ́ àwọn wọlé. Ìbò tí wọ́n ń dì ńgbà míì láti fi láwọn tí wọ́n ń ṣèjọba wọn dànù, káwọn èèyàn gidi lè bọ̀ sí i ni. Bí wọ́n bá sì ti dìbò tí wọ́n lẹ́gbẹ́ òṣèlú kan dànù, ẹgbẹ́ tó bá tún bọ́ sí i yóò rò dáadáa kó tó ṣàbùrú sáwọn èèyàn. Ẹgbẹ́ APC tó ń ṣèjọba báyìí ń ṣàbùrú fáwọn aráàlú. Aburú náà sì pọ̀. Ìyàn tó ń bọ̀ pàápàá yóò jẹ́ èyí tó wà yìí lọ. Nítorí àwọn ètò rádaràda tíjọba yìí ti ṣe ṣáájú. Àfi tí wọ́n bá tètè fi rìfáàsì sí i, kí wọ́n sì tó ohun gbogbo tò. Ohun tó lè kó wa yọ nìyẹn o. Kì í ṣìbò ìpínlẹ̀ Ẹdó ló yẹ káwọn ará Ẹdó dì báyìí. Ìbò fún gbogbo Nàìjíríà ló yẹ kí wọ́n dì. Ìbò tí ìbá fi hàn jọba yìí báràlú ti kórìíra wọn tó. Ṣùgbọ́n a ti sọ yẹn nù. Ìbò táwọn èèyàn dì, ìbò pé wọ́n fẹ́ràn APC àtètò òṣèjọba wọn ni. Inú APC ò dùn. Wọn ò máa dánu kiri. Wọn ò ní gbogbo ọmọ Nàìjíríà pátá ni wọ́n fẹ́ràn àwọn. Àti pé nítorí ẹ̀ wọ́n ṣe dìbò fáwọn. Nídìí èyí, àjìjàgbara tàbí olóṣèlú alátakò
àtàwọn májèkétì ẹnìdí tó bá ń rojọ́ APC tàbí tìjọba wọn ń fàkókò ara wọn ṣòfò ni o. Kò sóhun tẹ́ ẹ sọ tí ó wọ̀ wọ́n létí àfi ń gbà tọ̀yẹ́ bá kìlọ̀ fonítòbí wọn. Ẹ̀yin aráàlú, ẹ jí gìrì, ẹ mú ohun tó dáa yàtọ̀ sóhun tí ò dáa. Ẹ fúnra yín kó ohun tí ò bá dáa sílẹ̀ kẹ́ ẹ tẹ̀lé èyí tó dáa. Ohun tó lè ràn yín lọ́wọ́ nìyẹn o. Ó ṣe ojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.